Yeah. Yeah, once again. We are come once again. Be yourself. Oh, yeah, now. Oh, yeah, down. What's that? Oh, my. Oh, no, yes, so. A cabo. Yeah. Ẹ mọ̀ pé tá bá ní ká máa ṣe fàájì lọ báyìí àní sọ nǹkan tá ti torí ẹ̀ àti ẹ̀ pátá ẹ̀ jẹ́ pé àwọn kan wọn ò mọ́jú bọ̀ wọ́n máa ń try láti tiraka láti gbogbo ó try o àwọn ààyè o ṣe wà pa tí fún mi step yẹn yádà ó yádà kí ló dé ọwọ́ kọ lọ́dọ̀ báyìí kò dáa kí ló dé tí ọwọ́ yẹn kọ dọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ yára lé Mistura ẹlẹ́rìn ẹ̀yẹ ló ń dé lákòókò yìí ó ní ṣé dáadáa ni mo bá yín Bíọ́lá ṣé dáadáa ló bá wọn ará ilé ṣé dáadáa làwọn ará ilé bá ẹ. mo pé dáadáa mo bá wọn mo pa àlàáfíà àti ayọ̀ ni wọ́n wà mo bá wọn rí ẹ̀gbọ́n oníṣẹ́ ìdí rẹ̀ bí. ẹkùn aya wọn ní Òṣogbo. èmi nìyẹn ọmọ wọn ní ìlú Àgbà ọmọ Àké èmi ni o. ó ti lọ́kọ́ ní kí o. ó yá máa sọ. èmi ni o. èmi náà ni. èmi ló máa kí májò. Màjò méjì ọmọdé gbẹrú májò bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ bá wo. àjòjì ń bá wọn múlẹ̀ láké àjèjì tó bá wọn múlẹ̀ láké bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà. bẹ́ẹ̀ ni ìwọ tó bá fẹ́ kí n máa kí oríkì ẹ̀ fún ẹ mo ti máa ń sọ fún yín gbogbo àwọn social media handles wa pátápátá òun ló pop up lórí screen yẹn kò wá ń ṣe ìtẹ̀mọ́ sọ pé Mistura please kí èmi ò mórí kí oríkì ara mi gan pàápàá ìmọ̀ ń lọ nù àmọ́ èmi mọ̀ dájú pé Ìpàrà ló bí mi sí aya wọn ní ìlú Gàdá ní Sókótó náà bẹ́ẹ̀ ni àti ìdí à ń bọ̀. kárí ilé. Den 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 mi ti mọ̀ bóyá kárí àmì bóyá kí n tún mú orin mọ́ Ọlọ́run jẹ́ ìta kò lè work kò lè work àmọ́ wọ́n gbọ́ give me something like give me something like bẹ́ẹ̀ tó mọ́ nítorí ṣe ní àrùn tó wọ́n something like. ṣé dáadáa lẹ́wà ẹ̀yin ará lé ẹ̀kọ́ àkókò yìí o bá ṣe ń darapọ̀ mọ́ wa àṣẹ̀dé ni. àìsí bẹ̀rẹ̀ rárá. Exactly bẹ́ẹ̀ ni o Bíọ́lá mo gbé dé. mo trust ẹ. bẹ́ẹ̀ ni. ọ̀tẹ́ ni. nǹkan tá a fẹ́ jíròrò lórí lẹ́ni ni pé ó máa ń ṣẹlẹ̀ dáadáa like it's happening virtually in all homes and tabanika wo àwọn homes tó ti ń ṣẹlẹ̀ 99.9% of it 99.9% of it ni 1% tó kù bóyá by the way ló ń ṣẹlẹ̀ àfi tá a bá máa parọ́ fúnra wa mo ní pé ṣé gẹ́gẹ́gẹ́ tí wọ́n fẹ́ gbé dó yẹ kó máa sọ gẹ́gẹ́ ló dé. okay. mo ní ṣó lẹ́tọ̀ọ́ kí a máa wo fóònù ara wa lọ́kọ láya scooping yes kò ń ṣe pé bóyá o fẹ́ check pé ó mọ̀ scooping yẹn means pé ò ń jíwò o fẹ́ sáré mu o fẹ́ ṣó da both ọkọ àbí ìyàwó. àǹtí wa kí ló tẹ̀ ń jíwò sẹ́ńgẹ́mẹ́ǹsì. gbé mú lẹ̀ kó tó wá ti gbé bá kó gbé wo ọlọ́gbẹ́ni n fẹ́ wo nǹkan lórí fóònù níbi òkú tó lọ́ọ̀dù bẹ́ẹ̀ o máa wò ó bẹ́ẹ̀ ni máa wò ó gbé hypertension so skeleton nù comfort. Why do you have to I need to answer that question why. tó bá fi lè mú ẹ tó lè wo fóònù mi. I'm raising my voice. wàá wo fóònù mi ṣé o ní nǹkan tó hide fún mi. wọ́n kó o ní nǹkan tó hide fún mi kí ló wá fi password sí fún. okay if you by any chance tó bá ń mọ mini nǹkan tá à ń pè ní wọ́n ní it's a mobile phone my cell phone. bá sọ náà bàbá àti ìyẹn wá ní. it is for me. ìpè àjọ jẹ́ tọkọláya kò ní pé tó bá jẹ́ pé ẹ̀yẹ́ lọ rí wait don't interrupt me just calm down hold on a bit please ẹ̀yẹ́ rálé tó bá jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ kí ọkọ àtìyàwó kọ́ máa mú fóònù ara wọn pé maybe it's a very normal thing and all that kí ló dé tó ṣe bọ́ síta kó jẹ́ pé gbogbo kọ́ńtàtì
orí fóònù ọkọ ẹ ló sọ bẹ̀sẹ̀ ká máa ní hello tẹlifẹ okay ìwọ ló ní kọ kí ló dé tó ń lo 2 phones kí ló dé why not just use just 1 phone tó bá jẹ́ tó níbẹ̀ but because of privacy and there are some times pé èmi ìyàwó there are some transactions máa wò pé máa ti jẹ́ kọ́kọ́ mi kó hàn sọ́kọ mi. Yes. No, it's not hiding. It's not as if I'm hiding. You don't talk like that. Some of the things. Wait. Kí ló dé tó fẹ́ fi máa wo scope? Gbogbo àwọn obìnrin, especially àwọn obìnrin. Okay, 2 kini là ń sọ sí both ọkùnrin àti obìnrin. Fine. Ẹni tó bá dẹ̀ ti ń wo fóònù ìyàwó ẹ̀ àbí kini. Number 1, there is no trust in that. Kò sí trust. Ìkọ̀kan ló fẹ́ shake ẹ ló fẹ́ fi mú fóònù yẹn. So that is it. It's not as if kò wá sọ pé kíní kan ìgbà kan àwọn kan ṣẹlẹ̀ mo fẹ́ mú fóònù ọkọ mi. Immediately you take that phone. Go to the topic is why are you scooping? Is it right for you to scoop? If you are scooping into his phone, even if tó bá wà níbẹ̀ kó kọ̀ gbé, there is something that tó mú ẹ tó jẹ ní kẹ́sẹ́ ipe okay o mo fẹ́ ṣe. Sọ̀rọ̀ lóru you think I was sleeping you thought I was sleeping that time sọ̀rọ̀ kìnìkan there is no trust and ìgbó tó bá ń ṣerú ẹ̀ o ò ní fún rẹ̀ ní ìsinmi because o máa lọ nǹkan tó bá ní pé nǹkan tó jú ń wá lójú ń rí nǹkan tó bá yẹ kó rí o máa rí because nǹkan tó bá fẹ́ jẹ́ kí ọkùnrin bá fẹ́ kí obìnrin mọ̀ ló máa jẹ́ kó mọ̀ yìí tí obìnrin gan bá fẹ́ jẹ́ kọ́kùnrin mọ̀ ló máa mọ̀ don't tell me that you are 100% you are 100% pure with your husband don't tell me that. dúró díẹ̀ kó ṣàlàyé trust yẹn náà ló máa mú tó máa fi fóònù ẹ̀ tí máa fi wò tó mọ̀ kókò sí nǹkan tó hide nínú fóònù yẹn kí ni bí ibi tí wọ́n bá lọ fóònù. a lot of transactions okay let me say for example. tó o bá ní nǹkan tó hide fún mi ọ̀kan tí mi ò hide fún mi wáyé tó lè wọ fóònù mi ní nǹkan tí mi ò hide kò sí nǹkan tí mi ò fi ṣe kò sí bí can you just hear yourself trust tó bá jẹ́ pé nǹkan tó ń hide o fẹ́ sọ pé lórí pé bóyá ó ṣe ṣìnà àbí no lórí pé ó ṣe ṣìnà àbí mi sọ pé ó ṣe ṣìnà àti ìṣòro ṣìnà bí nǹkan tó wà bẹ́ẹ̀ ni nǹkan tó ń hide okay kí wá ní kókó let me know kò sí big deal what is it that okay tó bá ní nǹkan tó ń hide tó bá ní nǹkan kí ni. tó bá ọkùnrin àbí obìnrin tó bá ti lo password lórí fóònù ẹ̀ ó ti ní nǹkan tó hide. I use my password and I use it because anyhow person you know there are some people ọ̀rẹ́ ó kàn lè gbé fẹ́ẹ́ kọ́kọ́ máa I use my password. password sórí fóònù mi ọkọ mi máa mọ password mi. No, Phil, let me tell you something. Okay, ó wá mọ password yẹn. Must you pick it and be scooping? It's not a must. It's not a must. Tí mo lè béèrè tó ti ń ṣe mẹ́mẹ́mẹ́ kọ̀ọ̀kan mi ti wà ń bẹ́ẹ̀ ni. Kí okay kó wá rí nǹkan náà nǹkan tójú bá wà lójú ni kí tó bá wá rí nǹkan náà nǹkan ó máa di wàhálà nílé. Jẹ́ sọ fún ẹ. To avoid unnecessary arguments and to avoid unnecessary hypertension for you, especially females, I need you to hear this from me. Ẹ fi fóònù wọra yín ìfẹ́ ló wà níbẹ̀. Don't mind this Madam Gagu. She is a Gagu woman. She wants you to have hypertension. Ẹyẹ háàdì fóònù fọ́kọ yín àbí ìyàwó yín kò ṣe nǹkan tó dáa kò sí nǹkan tó wrong tó bí bá check fóònù ọkọ ẹ̀. Ó lè fẹ́ play game. Why must you check? Ó lè fẹ́ wá nọ́mbà àǹtí ẹ̀. Ẹjọ́ tó rẹ̀ náà ó lè fẹ́ play game ṣé kò ní play store lórí kíní ara ẹ̀ ni. Later tó bá mọ̀ pé kíní ṣáà máa wo gbogbo social handles wa ó pop up ó ṣe máa ń wá lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ rí i pé yes ẹ máa life and direct ni àwọn à ń bẹ̀ ẹ̀ dẹ̀ lè drop comment yín any day anytime tó bá miss eléyìí the next time don't miss it but every time náà lè máa pàdé wa lórí gbogbo social handles wa. Kílẹ̀ àwọn sọ̀rọ̀ lélẹ́rẹ́ a ní pé is it right for spouses to scoop into their phones? Ṣé ìyàwó àtọkọ ṣé kó dáa kó máa mú fóònù ara wọn kán ṣe kí ni? Ẹ̀yin ará ilé àwa nìkan kọ́ la jíròrò lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn ká gbọ́ nǹkan táwọn èèyàn ní fún wa lórí street pé kí ni ṣó dáa àbí kò dáa à ń bọ̀. Ó dáa kó pàtẹ́ ọmọ check tó bá ti fẹ́ ra wọn sílé ni o. Kò dáa kó máa check fóònù ara torí pé kí ni tó wá jẹ́ pọ́ trust ara wọn ni kò ní need láti máa sọ kí ọkọ máa sọ pé fóònù ìyàwó mi rìn jẹ́ kí n wẹ́ tó ń pè mẹ́sẹ̀jì ọ̀bẹ jẹ́ kí n wo mẹ́sẹ̀jì tó wọlé which means wọn trust ara wọn. we are back on. Yes so ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ ẹ̀yin náà ti gbọ́ nǹkan táwọn èèyàn sọ báwo ló ṣe máa wà tó máa ní nǹkan tó lẹ́yìn gbogbo bùkátà tí Nàìjíríà ń bá wa fà wá gbé fóònù ọmọ ajé báyìí. Wàá sì ṣe nínú bùkátà yẹn náà bùkátà kò sówó yẹn pa wá máa gbowó yẹn lẹ́yìn. Èmi náà ti mọ̀ pé ibi tó ń gbé owó yìí náà ni ó ṣe é in the sense that òun sọ pé bóyá ó ní àlè. Mo ti dákẹ́ mi sọ. Ẹni tó bá ti ń scoop into one another phone tó bá ti ń wò pé kinní kan that means kò sí trust. Sọ́ọ́jú tí wò pé kinní ok lẹ́yìn àlè pé ọkọ lè máa yan àlè kí ló feel wípé
kí ni reason táwọn obìnrin míì ṣe máa àbí ọkùnrin míì ló ṣe máa ń wo fóònù ara wọn pé aside àlè kàgbà pé ẹ o fẹ́ mọ̀ bí yóò yàn lè nà náà dà àlè tó yẹ pé o mọ̀ tó bá mọ̀ náà àlè ló máa ń mọ̀yàn èyí ò mọ̀ lè yẹn tó kọ́. ọmọ fóònù ọkàn ẹlòmíì máa ń wo àká bí ọkọ ẹ̀ bí ó receive owó kan àbí kò receive ẹ̀ bí ọkùnrin sọ pé òun ò lówó lọ́wọ́ pé mi ò lówó. as wise as I am see àfi tí bá fẹ́ jẹ́ kó mọ̀ account details ẹ̀. hello as bí mo ṣe rí tí mo bá ṣe tó bá ṣe ń drop alert gbẹ̀gàn mò ń delete kó mọ̀ pé àwọn báńkì ti ṣe ọtún fáwọn èèyàn kóòdù kan tó lè fi wo tó lè fi wà láti. Mr. Oladele, I hope you can hear this woman. Bẹ́ẹ̀ni ó ti tó bá ti tẹ àkáǹtì fún nọ́mbà ọkọ ẹ báyìí gbogbo àkáǹtì everything tó ní lákàtì báyìí ó máa yọjú sí ẹ báyìí. mi wàá mọ̀ bí olówó láàbí kò lówó lọ. àwọn bó ṣe ń sọ lórí National TV ẹ máa gbà nítorí Ọlọ́run. a ti sọ pé olóhùn yọ ń gbọ́ bá wa dá sétò yìí àmọ́ èmi mọ̀ pé wò kì í dá sí i ṣàfún wa ní tìtò tó máa ń fún wa. Ajíṣọpẹ́ mo tún ti dé lónìí o àsọrí o igi oko o gba ewé mo pé kómi àjẹmí ní kíá ìbà lónìí lọ́wọ́ Olódùmarè ọba mi àtayé rọ̀bí àgógó aláwùrà bí tó ṣe gbogbo rẹ̀ létò ètò ẹ máa wò ó pé kí lòdù Tájíṣọpẹ́ tún mú wà lónìí o kí lòdù Tájíṣọpẹ́ tún mú wà lónìí o orógbó lòdù tí mo mú wá orógbó ní gbóni sáyé orógbó ló ní kí wọ́n gbó orógbó ló ní kí n gbó orógbó ló ní kó gbó bí wọ́n ti ń gbó ju bí wọ́n ti ń gbó níran bàbá tó gbé bí ọlọ́mọ lọ orógbó làwọn olóyìnbó ń pè ní bitter kola ẹ kú lé o ẹ̀yin ará ilé orógbó ni odù tí mo mú wá ní òní gbangba máa dẹkùn kedere máa ṣe kíni kedere máa bẹ̀ẹ́ wò orógbó tí àwọn olóyìnbó ń pè ní bitter kola lóòótọ́ orógbó bitter lóòótọ́ ká má parọ́ orógbó korò ṣùgbọ́n àwọn nǹkan tó wá ń ṣe ni lóore wọ́n ti sọ pé ibi àwọn nǹkan tó korò yẹn ibẹ̀ ni àwọn nǹkan tó ṣe ni lóore ló ṣe kíni ibẹ̀ ló wà ní báyìí àwọn nǹkan tí orógbó ń ṣe pọ̀ ó pọ̀ jàǹtìrẹrẹ tó bá jẹ́ ọkùnrin tó fẹ́ kí ohùn ẹ gbó kó fẹ́ kó gbó káká bí orógbó ṣe gbó kó máa jẹ orógbó dáadáa pẹ̀lú oyin kí á báyìí lóhùn yẹn máa gbó dáadáa àwọn ayé máa fẹ́ máa gbóhùn ẹni pé orógbó dé kí ó pọ̀ ń bẹ̀ ṣé wàá rí tí ọba tí wọ́n ń jẹ orógbó máa ń fọ ìdọ̀tí àyà ó máa ń fọ ìdọ̀tí àyà tó máa fọ gbogbo ẹ̀ tó máa mọ́ èèyàn ní kọ́ ni o èèyàn ní òtútù àyà ni o ó máa fọ gbogbo ẹ̀ tó máa mọ́ kedere ni ṣé tí wọ́n rí ẹ jẹ́ kí n tún sọ nǹkan míì fún yín ǹjẹ́ ẹ mọ̀ pé orógbó ó máa ń ṣe ìwòsàn fún àrùn ibà fún àìsàn ibà ẹ mọ̀ àbí mo ti sọ fún yín báyìí orógbó máa ń ṣe ìwòsàn fún àìsàn ibà tí ó bá ní malaria fever ni mò ń sọ nípa ẹ̀ o tí ó bá ní malaria tó wá wò pé mi ò tiẹ̀ sí ìrógùn lò àbí yàn tiẹ̀ ti lo ògùn gan tí kò tètè lọ ìwọ jẹ orógbó fún bí ọjọ́ 2 sí 3 kíá ibà yẹn ti lọ ìgbẹ́ àfẹ́wé oko àwọn nǹkan ọbẹ̀ tí bá gbọ́ pé ó ṣì wà ń bẹ̀ kò tiẹ̀ lè sí ń bẹ̀ mọ́ orógbó ti ṣe kíni orógbó ti fọ gbogbo wá kó ká máa ṣe kíni ká máa gbó sáyé ká pẹ́ ju bí wọ́n ṣe ń pẹ́ níran bàbá tó bí wa lọ́gbọ̀n. ó yá o Ajíṣọpẹ́ mo ti fẹ́ máa relé bàbá tó gbé bí mi lọ́mọ mo ti ń relé bàbá tó gbé bí mi lọ́mọ lẹ́sà ọ̀gbìn ara ògbójó mistura ẹlẹ́rìn ẹ̀yẹ o wọ́n bá mi tẹ̀ síwájú kó jẹ́ kó mọ bó ti ń lọ. ìtò yẹ kó dá sí ò dá sí àní gbẹ́jọ́ yẹ kọ́kùnrin àtòbìnrin kó máa wo fóònù ara wọn òun sọ tíìpù but anyway I enjoy today's tíìpù mo dẹ̀ máa gbogbo nǹkan tó máa ń sọ ẹ̀yẹn ọ̀rẹ́ alẹ́ gbogbo social media wa ló ń ṣe kí ni. ó ń jáde sókè fún gbogbo numbers wa tẹ̀lé reach wa sí gbogbo ẹ̀ náà ni ẹ̀hún nìyẹn ṣòye yín ṣé ó wà ń bẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe ká bá yín shoot ni ṣé ká bá yín wá cover event yín ẹ pè wá wá dábsẹ̀ ní ẹ kọ́ rí wa báyìí live and direct gbogbo nọ́mbà yẹn náà lẹ́yìn rí yẹn tó ti yé yín ní gbogbo àwọn social media wa nìyẹn tí Ajíṣọpẹ́ mo lérò pé ẹ enjoy yẹ as much as we do here in the studio. Bíọ́lá ilé tó lọ o ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan òrókó kókó dàgbé ilé. ṣàgbẹ̀tù ni wọ́n máa ń ní báyìí torí ọlọ I love you all, bye bye.